wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ ní ìkì lórí gẹ́gẹ́ bí ìwà Islam wọ́n ní oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lè máa lò nínú ilé tó ti yé báyìí sí kò dẹ̀ nídìí pé a lè dirun a lè wọṣọ àmọ́ aṣọ gbogbo wú ni ká máa wọ̀ nínú Islam a sì ní wọ́dọ̀ aṣọ dúdú kò dẹ̀ sẹ́ni kan tó specialize àti bẹ́ẹ̀dì kan lò ṣẹ̀dá Islam ò fẹ́ nira fún yàn àmọ́ máa ń gbà yọ̀pọ̀ rápé gbogbo ti kú náà kó bá yẹ wù mí ni kí n ṣe rántí pé ìjọ tẹ̀ jọ wà my dear my darling rántí gbogbo akitiyan tó ṣe Ọlọ́run ló yọwọ́ wọn láwo kò tí wà wọn náà ká lọ báyìí ọba tó wá mú wọn lọ mọ̀ pé wọn ló padà lọ síbi tí wọ́n lọ ìdílé ìwà fi ìbẹ̀rù Ọlọ́run kò fi ṣàyè tesla ẹni tí ò bá lẹ́ni tí ó bọ̀ tó dẹ̀ láwọn ọmọ tí wọ́n máa gbọ́ jíjẹ mímu ìyẹn lè wá ọrọ̀ ajé lọ tó ti yé báyìí sí lọ́nà ẹ̀tọ́ nínú Islam bó ṣe jẹ́ nìyẹn o. ìjọba kù ní àádèrè akọ̀yìn sí ẹni tí ó kú kò bọ́ ṣùtì baálẹ̀ ìlú mọ̀bà ló kù olóyè Jímọ̀ Àtàndá Àyìndé Akínyìnlọ́lá ló lọ Ọlọ́run kò lọ síbi kọ̀ọ̀kan bí àwọn àfáà oníwàásí ṣe sọ ọ́ nìyẹn fáwọn ìyàwó tí ọba aláwọ̀ àbíjogún fún ọkùnrin olóyè ńlá nínú ìlú kan tó jẹ́ mọ̀bà Orile ọ̀kan lára àwọn ìlú Ìgbìyìn ní Ẹ̀gbá Aláké báwo ló ṣe lọ níbi tí ẹ̀gbọ́n ẹ̀ gbajúmọ̀ òṣèré tíátà ti banújẹ́ látàrí àbúrò ẹ̀ ní ti ṣe olórí ìlú tó lọ pátápátá kí ni àwọn èèyàn wíwò nípa ọlọ́pẹ́ ọ̀rẹ́ àwọn olórin ìmúlẹ̀ Wàsíù Àlàbí Pàsúmà tó ti wọ káà ilẹ̀ lọ bó ṣe lọ rèé lọ́jọ́ tí wọ́n ṣe àdúrà ọjọ́ mẹ́jọ fún olọmọ ìlú Ìbàfò Ọlọ́run Tóyìn ọ̀rọ̀mọdá náà wà o àwọn baálẹ̀ ìlú Ìgbìyìn àwọn olórin àti àwọn èèyàn pàtàkì láwùjọ. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. Attahiyatu lillah. ẹ máa kó rèé yan ọlọ́pẹ́ baálẹ̀ màbà báwo la kẹ́ ṣe pọ̀ yín mà. ọmọ wa ní Bàfò ọlọ́wọ́ ojú ojú ẹ̀ ọlọ́wọ́ orí mẹ́rin wú òun ló tẹ̀lé mi ní àbúrò nígbè bàbá mi ọ̀rẹ́ mi ni ẹ̀rọ ọlọ́mọdé ọba mi nínú gbogbo àwọn ọmọ bá èrú èèyàn wo ni wọ́n gbà ayé wọn tí àwọn ọmọ táwọn àrùn ọmọ ṣùgbọ́n tẹ́gbẹ́ yẹn bí mọ̀ dáadáa. tó bá yẹ pé àkọ́kọ́ tó bá yẹ pé ó fẹ́ máa ṣe tíátà ó ní kọ́mẹ́dì ẹ bá jókòó tẹ bá ń ronú ẹ máa rẹ́rìn ṣáàní ọmọ yín lẹ́rìn pẹ̀lú pé ó tẹ̀ wá láàrin ẹbí ó wà láàrin ọ̀rẹ́ there is never a dull moment within ó dẹ̀ jẹ́ tó máa ń ṣoore fún yàn ó jẹ́ tó máa ń ṣoore gidigidi gan in fact ìgbà tó kú tí mo kò tẹ̀ àwọn èèyàn kan tó ti ṣe nǹkan fún wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa inú mi dùn torí pé wọ́n ní tí nǹkan tí àwọn èèyàn bá sọ níbi tí òkú òun ló máa jẹ́ ìgbàsọ́dọ̀ Ọlọ́run nǹkan tí àwọn èèyàn bá sọ òun ló máa gbé dé ẹsẹ̀ Ọlọ́run so àwọn èèyàn sọ dáadáa nípa ẹ̀ àwọn kan ní tèmi kan ò tiẹ̀ mọ̀ nípa ẹ̀ torí ẹ̀kọ̀ọ̀kan la máa ń ríra iṣẹ́ baálẹ̀ tó gbà kò ń ṣe iṣẹ́ kékeré ìgbà mi tó fi kú mi rí bá sọ̀rọ̀ mo kàn ń pè àmọ́ṣá mò ń pè ìyàwó ẹ̀ pé mo ń pè baálẹ̀ kò pé kọ́ lò kí ló ń ṣẹlẹ̀ ó máa ní ó wà òkè ọ̀tìmíjọ́ tó kù yẹn ó jẹ́ nǹkan tó dùn mí gidigidi gan tó lábúrò lẹ́yìn mi ni. lórí post yẹn kọ̀kínì kan ní àwọn ó jẹ́ 10,000 ọ̀dẹ́ máa ń gbà kó máa stop. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó jẹ́ ẹni tó fẹ́yàwó púpọ̀ tó dẹ̀ bímọ rẹpẹtẹ ìgbà míì tí máa kàn sáré pé mi ì máa ní nǹkan àwọn ọmọ mi à ní nǹkan tá a máa jẹ́ ní nǹkan kan a ní ìyáfẹ́ mi kò sówó púpọ̀ bọ̀ ẹ jẹ́ ká jọ pín iye tó wà lọ́wọ́ mi ìgbà míì 10,000 ìgbà míì 20,000 ìgbà míì tó bá wà lọ́wọ́ ẹ ó lè fún mi 40, 50. So he would always do tẹ́ bá ti pé. He will always do it. He will always do. Even gan tí máa pè at that moment tí ò bá ti rí fún mi a ní ẹ má wọrí tó bá dìgbà báyìí máa rányàn sí i ó lè máa ṣe bẹ́ẹ̀. ó ní mo fi sọ wípé ọjọ́ 10,000 mi lè rí gbà mọ́
bò mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ according to what people are saying about him ó ti gbé lọ Ọlọ́run túbọ̀ bá mi fọ̀run kẹ́ Ọlọ́run dẹ̀ bá mi dáwọ́ ikú àtẹ̀yìnwá kọ́lọ́n bá mi dá dúró nínú ẹbí Akínrìnọlá torí ẹni náà ló pé oṣù karùn-ún tí ẹni tó ju òun lọ tó ṣaláìsí so kọ́lọ́n bá mi jọ̀ọ́ kó dá dúró tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ni kó dárí jì. Ọlọ́run aṣọ àforíjì fún ọ ẹ ṣe gan ẹkọ ọ̀rọ̀ yẹn ẹkọ àtẹmọ́ra Ọlọ́run bá ṣe rí ẹ ọdún jìnnà síra wọn. ẹ ṣe gan ni. ọmọ bàbá mi dáhùn ìbéèrè pé ààyè tí ọlọ́pẹ́ wà mú mọ́ ẹni tó sọ pé ibi tí ọlọ́pẹ́ wà bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ohun tó ń fèsì lọ́wọ́lọ́wọ́ yìí ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mo ní ìdẹ́ni tó rí núròde tí ń bẹ nínú wa tó máa ètò wa. Èmi mọ ibi tó wà mo sì mọ ohun tí wọ́n ń ṣe fún lọ́wọ́. Kò sí àwọn tí wọ́n lè mọ̀ náà náà jókòó yìí àwọn àfáà tí wọ́n lè mọ̀ àwọn ni wọ́n jókòó yìí èmi tí mo dúró yìí máa sọ èyí tó wà fún yín tọlọpẹ wà bí n bá kírun sókù lára kó tó jọjọ́ mẹ́ta mo gbọ́dọ̀ rí kó tó pé ọjọ́ mẹ́ta tí n bá kírun sí òkú lára mo máa rí oúntọ̀ màá sì máa lè tó wá bọ̀tà ló lè sọ fún mi pé ó ń gbádùn ní àbọ̀ ń jẹ níyà kò sí nínú wa àmọ̀ àyè tó wà ọmọ kékeré ni ọlọ́pẹ́ tó lọ yìí ìjí ẹgbẹ́ gbọ́dọ̀ pọ̀ àti sàárà gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad ṣe fún. Sallallahu alaihi wasallam. Àpáta àpáta para sẹ́yìn ní òtúpá kiri. Baálẹ̀ màbà ọlọ́pẹ́ táwọn èèyàn ń sọ. Àpáta black ìjọba yìí pọ̀ owó 5,000 naira. Nígbà tí kí ni ẹ ṣẹlẹ̀ wọlé wà ń gbà yẹn báwo lè bá yín. Ọlọ́run jíire bẹ́ẹ̀ Ọlọ́run bá mi foríjì Ọlọ́run wọ́n gbogbo àwọn tó ń jáde Ọlọ́run tí wọ́n ń jáde torí Aláàjì Jímọ̀ Màbà ọlọ́pẹ́ tí wọ́n ń jáde torí tiẹ̀ tí wọ́n ń ṣe sàrà báyìí tí ò ṣe sàrà kékeré gbogbo nǹkan tó bá ṣe nígbà tó wà láyé ni mo ṣe so ìrẹ́pọ̀ yẹn ó wà dáadáa bẹ́ẹ̀ni ìjílẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wa kílẹ̀ máa mí sí pa àwọn báyìí tí mo sì máa ọkọ̀ tí máa mí sí máa pọ̀ gan torí tí bá ṣe nǹkan àti bá ṣẹ̀ṣẹ̀ kan òun náà máa ń pè tó máa ń pẹjọ́ mi. wọ́n fi owó 5,000 naira sílẹ̀ ó dé kíni kan agídí pọ̀ jù wọ́n ti máa mí sí pọ̀ gan ṣá wọ́n ti máa mí sí pọ̀ tọ́wọ́n náà bá wù àwọn tó bá kú díẹ̀ káàtó àwọn tó mọ̀ mí dáadáa wọ́n máa ń pè mí gbà Baálẹ̀ ṣe kọ́ báyìí Ọlọ́run náà fi jíire bẹ́ẹ̀ lówó 5,000 naira ó dẹ̀ máa sọ gbogbo ṣe rí nìyẹn ó dẹ̀ máa wọ́n ti máa ń mísìn pa wọn pọ̀ gan. ọmọ ọlọ́pẹ́ tẹ́yìn mọ̀ táwa ò mọ̀ irú èèyàn ogun ni wọ́n táwa ò mọ̀ tí ìlú tẹ́pẹ́ yìí tẹ́jọ́ mọ̀ yàtẹ́ mọ̀ dáadáa irú èèyàn ogun ni wọ́n. èèyàn dáadáa lọ́lọ́pẹ́ èèyàn dáadáa gan ni wọ́n dẹ̀ jẹ́ ẹni tó nàánú ó nàánú gan Ọlọ́run fi àánú wọn sí lójú. wọ́n ní owó táwọn fi lè Ọlọ́run bá mi foríjì mà Ọlọ́run bá mi foríjì ọlọ́pẹ́. bàjẹ́ ti ṣe nìyẹn so wọ́n lábẹ́ àwọn èèyàn ṣe ń jáde báyìí. máa kọ́ ẹ̀ mọ́ ó jẹ́ èèyàn kan tó nàánú kò dẹ̀ ṣe nìkan tó ń jẹ́ wàhálà èèyàn. Ọlọ́run làwọn máa ń ta sí ilé ẹ̀kí fún un. so ikú tó mú ọ lọ yìí àìsàn yẹn pé ni ó pọ̀ ní kí ló ṣe gangan náà kí ló ṣẹlẹ̀. ó ṣe pé àìsàn náà bọ̀ tí ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá lọ́wọ́ kì í ṣe pé bí abúlé náà gbé wọn lọ sí hospital wọ́n ní wọ́n tọ́jú àpètèlí Ọlárẹ̀wájú Ọlọ́run ló mú òun lọ sí ìlú bàbá tó fi ra lẹ̀ síbẹ̀ tó wọ́n lè fún yín lára pé bí àbọ̀tẹ̀ sọ kíní kan kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ń lajo ẹ̀ tó fẹ́ travel rárá. musa yìí kankan jáde Allah musa yìí kankan jáde Lion Club kó ẹ jẹ́ nǹkan tó surprise. 10,000 naira. orúkọ tí. orúkọ tí ní Alhaji Jamiu. 10,000 Lion Club. Eka kuwa anaji nise kódà bíi tiẹ̀ ní lọ́rùn àdéhùn láti ẹ̀ láyé tọ̀ ìgbẹ̀yìn tọ́lọ́pẹ́ la rí yìí o nínú ọ̀rọ̀ tí Alhaji wa ọlọ́pẹ́ ti máa ń sọ gbogbo àwọn Baálẹ̀. dáàdi irú èèwọ̀ náà jẹ́ tẹ́yìn mọ̀ tí àwa ò mọ̀. wọ́n jẹ́ bàbá tó nífẹ̀ẹ́ ọmọ wọn fọwọ́ rọ ọmọ kan tì sẹ́gbẹ̀ẹ́ pé bóyá mo nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ débi pé ìgbà tí mo tún má rí ìgbọ̀tọ́ ti bá pè wọ́n pé dáàdì mi nǹkan báyìí ni wọ́n ń mi jẹ wọn ò níwò pé ṣe kó ti lọ ní ọkọ wọn á ní ọmọ abẹ́ wà
just like ọjọ́ kan mo ní ó wù mí kí n jẹ ẹja ẹja yẹn ò sí ọgbójú ọ̀rọ̀ ní kọ́ máa bẹ́ẹ̀ wá ṣá. Wọ́n lè wá jáde. Àti gbogbo ẹbí àti gbogbo tí wọ́n fi lẹ̀. Despite the fact pé mo ti marry kò sówó lọ́wọ́. Wọ́n ní kí a tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run láti ṣe àdúrà fún àwọn ìyàwó àlejò wa jímọ̀. Lẹ́tà mo test gbogbo àwọn ọmọ àti gbogbo olólùfẹ́ látòkè délẹ̀. Báwo ló ṣe rìn ní báyìí? Báwo ló ṣe gọ̀ báyìí náà? Ṣé fi wọ́n la kọ́ bí ṣé o ní láti tún máa béèrè ṣe feel somehow kó tó béèrè nǹkan lọ́wọ́ mi? There are lots to say about him because he's a very good father. He cares about us a lot. So kí lè máa miss nípa wọn báyìí. Now is no more. A lot of things. Àwọn ìyàwó àti orílẹ̀ ọmọ ẹlẹ́dọ́kùn Even in his family that can replace him. Wow. Nobody. àwọn ìyàwó àti àwọn ọmọ. Ilé yín ilé ọlọ́pọ̀ ìyàwó ni. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá àwọn màmá yín? Olúwa má ṣe yín tẹ̀lé. Àmín. Ikú tó yáwọ́ ọlọ́pàá fi pa yín. Àmín. Ìfẹ́ tó ti bá ara wọn lò ó tó di bẹ́ẹ̀. Ẹ̀fọ́ mi ṣe àmín náà. Ó kọ́ ọjọ́ àwọn ọ̀ka yín. Nígbà yóò kọ́ yín. Ẹ ṣé gan, God bless you. Thank you. Nínú ọ̀rọ̀ tí máa ń sọ yìí sì máa ń sọ fáwọn ọmọ tó bí ó ní ẹ̀yin ọmọ mi ó ní ìsínú ẹgbẹ́ kankan o ìsínú ẹgbẹ́ kankan o tí wàá kú tán táwọn àkọ́ wàá dìde tí wọ́n wá sọ pé ọba wa jẹ àwa Baálẹ̀ mú bọ̀rọ̀ yìí bá wí tá a dé yẹn lá àtàwọn. Baálẹ̀ màbà tí wọ́n ṣe aláìsí kí ni àfihàn nígbà tí wọ́n wà láyé? Baálẹ̀ màbà tó ṣe aláìsí aláìsí. Ìmọ̀mọ́ àgbà gbogbo ìgbé yìí ọmọ dàda rí gbà nígbà náà wọ́n á jọjọ́ ọmọ kò sí wálẹ̀ lẹ̀ so tó ti wà ó dé ẹgbẹ́ pé gbogbo dọ́là máa ń pàdé láyé yìí respect yẹn àwọn náà máa ń respect wọn àwọn náà máa ń respect wọn ó jẹ́ kí wọ́n dùn wá tán ipò wọ́n dùn wá tán ọlọ́wọ́ àfọ̀nkẹ́ wọn ọlọ́wọ́ àfọ̀nkẹ́ dáhùn wọn ọlọ́wọ́ fílẹ̀ ní kọ́lọ́wọ́ jẹ́ kó bàjẹ́ wọn dá sí. tó ń sọ fún wa pé ìhàmú àmúwádàkùn bí duayi wá sọdàkọ. ẹ pe àwọn àfá ẹ pe àwọn ẹni ọlọ́run ẹ ṣàdúrà púpọ̀ fún ẹni tó bá ti jáde kúrò láàrin yín ẹ sì ṣe sàrà tó ní kìmí nínú. lẹ́yìn tó yá sí pé àwọn tí wọ́n ṣe é fún òun ò ní kankan tó fẹ́ gbà mọ́ bẹ́ẹ̀ ni kò lówó tó fẹ́ ná mọ́ kò láṣọ tó fẹ́ ná mọ́ kò lẹ́nìbọ̀dì tó lè pè ohun tó lè ràn lọ́wọ́ nǹkan méjì ni. Iṣẹ́ tó ń fún ara ẹ̀ àbí kí n pè ní mẹ́ta iṣẹ́ tó ń fún ara ẹ̀ ṣe kí n má gbà àsìkò ni mo fi ń gbé bẹ́ẹ̀ kékèké iṣẹ́ tó ń fún ara ẹ̀ ṣe tí yóò máa gba aládá lọ mọ́ṣáláṣí mélòó lọ́lọ́pẹ́ kọ́ ilé ké mélòó ló dá sílẹ̀ ọmọ orúkọ mélòó ló wà lábẹ́ tí ń jẹun àwọn wo ni ó ń ràn lọ́wọ́ àwọn wo ni ó ń ṣàánú fún wọn ní bí ẹ̀dá bá dàgbà iṣẹ́ tó bá yẹ kó ṣe yẹ kó lè fi ṣe ọlọ́pẹ́ kéré kó tó lọ kò parí iṣẹ́ ojúṣe ló kú sí ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ọmọ kékeré ni ó sì láwọn ọmọ kékeré lọ́wọ́ kí ni èjì ẹ̀ tó fi lọ a ò lè kọ èjì sí tó bá yẹ kó bá dàgbà ni à á kọ èjì ẹ̀ sí 89 102 a lè kọ èjì sí kí bàtújẹ́ ẹ̀ má lè má pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jùlọ ń bẹ láàrin bí ẹni yẹn wá lọ nínú kí ló kú sí ó kú sínú agbára ó kú sínú ẹ̀ṣẹ̀ ni gbogbo náà wà látúnṣe kú àfúnṣàkó wà alámúmánì tàkà ọlọ́lọ́mẹni tó mọ́ nínú wa ọlọ́ni àgbọ́dọ̀ fọra wa mọ́ ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa bẹ́yẹn bá wá lọ báyìí àwọn àfáà ló ti ṣàdúrà yìí wọ́n ti ṣàdúrà ẹni tó bá fẹ́ ṣe sàárà níbí bẹ́ẹ̀ ni mo sọ pé ọlọ́pẹ́ iṣẹ́ tó ṣe sílẹ̀ mélòó ni à ń bèrè mọ́ṣáláṣí ẹ̀dá à ń bèrè ọmọ orúkọ tó yẹ kó máa jáde lẹ́nu kó máa sunkún lẹ́kún gidi ibi aláàánú wa lọ ẹni tó ń tọ́jú wa lọ ẹni tá à ń jẹun lábẹ́ lọ mélòó ni èèyàn mélòó tó lè bọ́ta nínú wa
ipe tí òun dà lẹ́yìn ọlọ́pẹ́ ló sọ mí dàbẹ́ àwọn tó dẹ̀yẹ̀ lábẹ́ ọlọ́pẹ́ wọ́n lè má lè jáde púpọ̀ ṣùgbọ́n tó o bá dá yẹn lójú pé ọlá ọlọ́pẹ́ ọpẹ́ tí ń jẹ́ baálé màbà bí o bá ń ṣọlá ẹ̀ ní tí mo dà lẹ́nìí ní ìlè dá mélòó ló lè jáde síta. táwọn àwọn tọ́lọ́ màmá torí ẹ̀ ìgbà baálé ó kárí wọ́n lè jẹ́ kí lágbájá géèyàn wọ́n lè jẹ́ kí lágbájá géèyàn oláṣeyọrí lórí lágbájá oláṣeyọrí lórí lágbájá mélòó nínú wa. ẹ bá gbọ́ lọ tóbi. bàbá wa síwájú ẹ̀ dìde lẹ̀ ọ̀rọ̀ rẹ o ajá ti fi ọ̀rọ̀ tí mo sọ yìí bàbá wa síwájú ní gbogbo tóun dà lẹ́nìí ọlọ́pẹ́ ló jẹ́ kóun dà nínú ẹni tí ó gbà lẹ́lẹ̀ wà torí bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù aṣíwájú. náà tajà bá náà ṣe pé àlà ní lóru lọ́sàn-án tó bá ní lóru ọlọ́run máa ti pè ìgbẹ̀yìn náà la rí yìí o ṣé tọ́ba ti wọ ọlọ́pẹ́ sọ yìí tí gbogbo wa náà lálẹ́ sọ wẹ́ wípé yìí ní nǹkan kan lẹ́yìn ọlọ́ Ọlọ́run kò bàjẹ́ Ọlọ́run bá kó bá tó tì wọ́n kán rí tó kó máa lọ bẹ́ẹ̀ kó má bàjẹ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni aláàjì fi kalẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́yìn wọn bàjẹ́ o kẹ́yìn wọn máa dá kálẹ̀ máa fàdúrà náà ní sí wọn ní gbogbo ọjọ́ ayé Ọlọ́run bọ́ kò ní fi wọn lẹ́ẹ̀lẹ́. ilé kẹ̀kẹ́ tí mo bára tì lẹ́yìn ọlọ́ ìlẹ́gbẹ́ kẹ̀kẹ́ tí mò ń ṣe lẹ́yìn tọ́lọ́ àmẹ́ lọ́lẹ́ mà ikú ọ̀pọ̀ àṣírí kálukú ẹwà àsìkò gbàtà tó ṣàlàyé wọn lọ́pẹ́ ní aago mẹ́jọ àbọ̀mọ́lá sí àmàlẹ́ nìkan kọ́kọ́ yọjú sí wa àlẹ́ nìkan kọ́ yọjú ọ̀pọ̀ yẹn dúró bẹ̀rù a sì rọ́ọ̀pù tí wọ́n ti tẹ́lẹ̀ báyìí tá a ṣe tẹ́lẹ̀ abẹ́ kírun sí i náà tàbẹ́ tàlá gbọ́rú wọ́n sì dé wọ́n sì já kínní kan wọ́n sì gbélé lérí wọ́n ní àwọn làwọn ní o àgọ̀dọ̀ débẹ̀ gbogbo wa tàbí mẹ́yìn nígbà wá yá wọ́n padà tó wá pèpè ẹ dákun wọ́n ti yẹn dúẹ̀ ẹ máa bọ̀ wáyé wá kírun sí i lágbádá mo lé mi kọ́ ni mo tún débẹ̀ nì mọ́. gbogbo tó bá wọn láyé mo fi tọ́lọ́ ọba sílẹ̀ o igbó fásitì ẹ̀ka lóko o aláàdìwọ̀ ọlọ́pẹ́ nìsí tí ẹ bá sọ pé kódà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ ó ní iná lílá yìí àwọn kan bẹ àwọn ẹrù kan bẹ tí wọ́n gbá ń lù tí wọ́n gbá ń ta tọ́lá kò dúníyà. So more especially iṣẹ́ wa rẹ̀ wá entertainment especially àti àjùgbàdọ́là àti babalábúlé ọlọ́pẹ́ kò nípa pẹ̀lú àwọ̀ tó sì àti lówódé wá sí àwa mẹ́rẹ̀ẹ̀rin lọ́dún yẹn bíi ọdún ìbí 15 years nítorí kún pa wa nípa kọ́fù support entertainment Baale instrument kamaru gba instrument kí wọ́n ṣe 5,000 naira. so wọ́n really try fún wa gan. ṣẹ́rí àrònú kan ló máa ń jẹ́ kí yàn lè tí mo máa ń bí pé wọ́n sì wọ́n yẹn ìjẹ́jọ́ yẹn mo wà surprise bí ṣe bí yàn ṣe kú náà ní ìjà but ní nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn fa ọlọ́run bá pàṣẹ wọn rẹ ọlọ́run bá foríjì wọn iwájú tó dùn tó fi sílẹ̀ náà kó má dàrú lágbára ọlọ́run àwọn àti àwọn mẹ̀lẹ́bí wọn tí wọ́n fi ìjọ yẹlẹ tí ti ń jẹ́ gúrúùpù ali gbogbo olùmọ̀ àbálápapọ̀ náà wọ́n làwọn fi báyà yìí àwọn entertainment àdúpẹ́ alájà tó dúró yìí wọ́n gba 50,000 naira lórí ẹ̀ wọ́n ní pé ká kí o gbọmọ olókù dáadáa ọ̀bí àbúrò tó síra wọn ọ̀bí àbúrò amúlùdù ọ̀bí àbúrò owó wà sí pẹ̀lú gbogbo àwọn látòrí 5,000 naira ọba fẹ́ mọ́dé local government àmọ́ rírì ó kù 45 báyìí ọlọ́pẹ́ dáadáa ọlọ́run má fi aburú ṣe ọmọ tó filẹ̀. Baale yẹ sí ọmọ ọlọ́pẹ́ Baale màbà tí wọ́n ṣaláìsí. àkọ́kọ́ bàbá mi mo lè pè wọ́n ní bàbá mi mo lè pè wọ́n ní ẹ̀gbọ́n mi mo lè pè wọ́n ní everything in my life. bí mo ṣe kọ́kọ́ dé lu Ìbàfọ̀ ọwọ́ mo dé sí bíríkì èmi dẹ̀ mo máa ń bá wọn kọ́ gbogbo ilé wọn tí wọ́n kọ́ tọ́ ní sáìtì tí wọ́n kọ́ lé sí débi pé ìtàn gbẹ́nu ẹ̀gbọ́n báyìí tó fi ṣaláìsí tí mo kọ́ náà kò lè sígbà kankan tí mo wà kan tó bí wọn níbi tí wọ́n fi jẹ́ kí wọ́n ń fọ̀rọ̀ sí mi tó bá rí kan tí kò bá yá pa wọ́n máa ń bá mi sọ̀rọ̀ bíi pé àwọn bí mi nínú ara wọn ni ọ̀rọ̀ tí báwọn tí ìyá àti bàbá gan tó pé wọ́n lè fi tọ́ mi àwọn gan tọ́ mi pé méjì abáyé náà ṣe lò ní ayé
ọjọ́ tó ṣaláìsí gan ilé wọn mo ti lọ ṣiṣẹ́ last lọ́dọ̀ wọn máa bá mi bẹ̀rẹ̀ lọ ṣiṣẹ́ ó pọ̀ látọ̀ máa jáde láyé mi ò ṣe nígbà. kò ní wọlé fún yín lára kò tiẹ̀ dàbẹ́ ní kébíyà. sọ pé gbogbo ẹrú wọn gan bọ́jẹ́ máa ń sọ̀rọ̀ gan ẹ̀ lè sọ pé owó èèyàn báyìí fẹ́ ṣe kí wọ́n fẹ́ jáde láyé wọ́n tún sẹ́ni owó sí pẹ̀lú materials tá a tún lò àgbẹ̀ngẹ̀ atọ́ tó sọ wípé jọ kí ìtọ́jú rẹ náà kí máa wọ́n ṣiṣẹ́ àwọn ìdájà tí màá tó wọn pé àwọn òsínlẹ̀ wọ́n pé má lè ṣe ojú àwọn ìdíje ṣe ẹ̀yìn àwọn ìmúṣẹ òṣèlú náà ṣe ń pa. aṣọ ń dágbére ni. aṣọ ń dágbére ó tún dá ẹlẹ́jọ́ yẹn tó ṣe tán mo tún pè wọn náà ti sẹ́ndì ó sí mi wọ́n tẹ̀ tó bá mi dá padà pé ṣé bá ká ti yàwó ẹ̀ ló fún kíní kan kó lọ wò wọ́n á ti sẹ́ndì ó sí mi so ó ń bá mi lọ́kàn jẹ́ púpọ̀ àmọ́ gbogbo ẹ̀ lọ́kọ́ náà bá mi tẹ̀wọ́ sí afẹ́fẹ́ inú àǹfààní wọn mo sì ń jẹ́ pẹ̀lú wọn tó ṣe lọ yìí náà àwọn tó ti mọ̀ mí pẹ̀lú wọn wọn ọ̀dẹ tara wọn kọ́ pé àwọn ò tún mọ̀ mí so èmi ni wọ́n kọ́lé wọn gbogbo tí mo dẹ̀ fi di bíríkìlà lẹ́nu mo lè sọ pé àwọn gan ló kọ́ mi níṣẹ́ náà wọ́n ṣe bíríkìlà o bọ̀ mo lè pè wọ́n pé àwọn ni ọ̀gá mi àwọn ló kọ́ mi níṣẹ́ torí time to time náà máa fún mi níṣẹ́ wọ́n jẹ́ kí n lákọ̀ pé bí yá mo lọ níṣẹ́ tó bá gbọ́ pé mo wà ní pé mo lọ níṣẹ́ àwọn ẹ̀kọ́ pè mí wá ní ó jẹ́ iṣẹ́ kékeré kan àti tí ò yẹ kán ṣẹ̀ ṣe lọ́wọ́ ní kí n ṣe kódà kí lè bá ní owó lọ́wọ́ so mo dúpẹ́ fún náà ní gbogbo ìgbà tí má dẹ̀ pè wọ́n kí kódà kò sí tí mo pè wọ́n tí wọ́n kì í wọ́n ń dá gírèdì mi wọ́n sọ pé àwọn òmò mi ò fẹ́ mẹ́ṣẹ̀ tí mo fẹ́ ṣẹ̀ láyé bí tí máa pè wọ́n kọ́ máa fi gbóhùn mi wọ́n á ní kọ́ tètè lọ bá mi bẹ̀ báyìí wọ́n á sábà mi sọ́ọ̀bù ẹ̀ tí máa fi bọ́ ìbànújẹ́ ló jẹ́ fún mi àti mo gbọ́ wọn tó ogún ọdún sì sínú ìlú ẹ̀ sí wọn so kọ́lọ̀ bá mi forí jì wọn kọ́ bá mi tẹ́ wọn sábẹ́ gbogbo àyíṣe wọn kọ́lọ̀ bá mi parẹ́ àwọn ìyàwó àtọmọ àti èmi náà tó jẹ́ ara wọn ọmọ rẹ̀ náà jẹ́ ó ti yẹ pé kó sáwọn náà bí mi kọ́lọ̀ bá mi ṣe kiri kọ́lọ̀ kó tọ́ lọ́rẹ̀ mi tàwa náà ká má kú kó jìjì so gbogbo àtàdé wáyé ìbàlẹ̀ mi náà kọ́lọ̀ bá ṣe kiri lọ́rẹ̀ mi kò wá ká má fi ọjọ́ lọ́kọ́ kó jìjì kó má jẹ tẹ̀lé tí mo lè sọ nípa ọ̀gá mi Thank you, God bless you. ìpínlẹ̀ Ògùn báyọ̀. Baale jẹ́ sí Baale bàbá tí wọ́n ṣaláìsí. ẹ̀gbọ́n lẹ jẹ́ sí wọn lọ́mọ bàbá àbí ní lẹ́bí níran. ní bàbá wọn dúró mọ́ mi tí wọ́n ló fọwọ́ sí ibi. nígbà ayé wọn irú èèyàn wo ni ọmọ ọlọ́pẹ́ nínú ẹbí láàrin ìlú. ọlọ́pẹ́ jẹ́ nǹkan tó yẹ pé ó lọ́mọ yàn ó máa ń ṣàwàdà gan sórí ẹ̀ máa ń kó yàn mọ́ra sórí tábàjọ wà orúkọ mọ́ mi bí nickname mọ́ ìyá ló máa ń pè mí ìyá sẹ́lẹ̀kẹ́jọ òun ló tó wọ rẹ̀ sẹ́yìn last born wọn so ó máa tábàjọ wà nínú club àjọ wà club ní golden boy ní báyìí náà tábàjọ wọn máa sẹ́lẹ̀kẹ́jọ èmi máa ń pè bẹ́yìn wọ́n máa ń forúkọ mọ́ mi orúkọ ìyá pé àjọ close wọn àwọn gan so àdúrà tó kàn ń gbà fún mi pé Ọlọ́run kó jẹ́ kórí àánú Ọlọ́run àmín kó dẹ̀ láforíjì Ọlọ́run àmín Ọlọ́run ìyàwó àti ọmọ tó fi sílẹ̀ kí Ọlọ́run àkóbá wa dúró tì àmín àwọn ẹbí náà tó fi sílẹ̀ Ọlọ́run kó dúró tà wá náà aláma òun ti dé tiẹ̀ bọ́sọ̀ tiẹ̀ ni o ti bọ́ọ̀lù oṣù lọ wá tàkù ní ká ṣe kí ni ká bẹ̀rù Ọlọ́run ká dẹ̀ kọlọ́n kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. aláàmì aláàkúwátá ilà bílà rẹ̀. orúkọ mi ní olóyè Jùmọ̀ṣọ́ Baale ìṣẹ̀kú agbègbè Ìbàfọ̀ ní Ọbáfẹ́mi wọlé lùkàgbọ́. ní ìpínlẹ̀ Ògùn. ní ìpínlẹ̀ Ògùn. Baale bàbá tí wọ́n ṣe aláìsí kí ní àjọṣepọ̀ nígbà tó wà láyé. olóyè Jímọ̀ Akínrínọlá Baale ìlú bàbá wọ́n jẹ́ náà kan tó ẹ pé ní mọ́mú ilé ìròyìn wọn wọ́n dá ní gbogbo nǹkan kò sí nǹkan tí wọ́n lè tọrẹ fún mi wọ́n jẹ́ nǹkan tí ó máa ń ṣèrànlọ́wọ́ fún ẹni tó bá ní especially nínú ẹgbẹ́ Baale eléyìí jẹ́ nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ àwọn Baale kan bọ́sẹ̀ ọmọdé ni wọ́n but wọ́n ti bá ń ṣe àgbà wa àdúrà wọn ni pé kọ́lọ́mbà wa pàṣẹ wọn rẹ kọ́lọ́mù lẹ́lẹ̀ fún ìwádìí ọdún kọ́lọ́mà jẹ́ ó bàjẹ́ ìtàn fílẹ̀ kọ́lọ́mà jẹ́ ó dàrú kódà mo fẹ́ lè sọ pé ìgbà tí mo gbọ́ ikú wọn ó jẹ́ ẹ̀kọ́ tó bà mí jẹ́ lọ́kàn púpọ̀ wípé ní o mọ́mọ́ èlò ìròyìn nípa kí wọ́n ṣe dáadáa mo ní mọ́mọ́ èlò ìròyìn nígbà tí
mo ṣe anniversary ní ọdún tó kọjá ọjọ́ mẹ́ta ni wọ́n lò lọ́dọ̀ ọjọ́ mẹ́ta tó dẹ̀ já sí pé wọ́n ti gbogbo bí wọ́n ṣe ń ṣe akitiyan láti attend sáwọn èèyàn vat àdúrà mi ni wọ́n ní kí fọlọ́n ṣàbà mi àìṣe wọn rẹ̀ ló bá mi ní o mọ́mọ́ ilé ìròyìn wọn. báwọn ìyàwó àwọn ọmọ ń kọ́ kẹlẹ́ fún àwọn ìyàwó àtàwọn ọmọ. àmọ̀ràn àtọ̀rọ̀ yanjú kò lè sọ fún wọn ní fọlọ́n wa dúró tì ọ̀rọ̀ náà wá bá wọn gbé ẹrù wọ́n sí ọ̀kan bá sọ fún òun lè gbé ọlọ́run ló lè bá yàn gbẹrù lágbára ọlọ́run ilé náà ò ní bàjẹ́ ìbálẹ̀ náà jẹ́ sí lágbára ọlọ́run náà ò ní dàrú náà ò ní bàjẹ́ lágbára ọlọ́run inshallah. wọ́n ti wá ní wá bàdàn tí ò ní kó lára láíláí. ẹ̀kẹ́ni náà ni fakiran la yẹ́bùrùkì náà wá bàdàn. gbogbo ẹni bá ti wọlé ayé láyé òsì tí ò ní tọrọ láyé ọlọ́run sàrẹ́ òfin. pẹ́pẹ́ kò sí tọrọ wọn bá ti mú jọ́ tẹ lọ́rùn. àwọn bàbá wa jọ̀hún ẹ̀wọ́n bẹ́ẹ̀ ṣe lọ ayé àwọn bàbá jọ̀hún. ẹ̀wọ̀n tọ́pọ̀lọpọ̀ àwọn àbá náà dà lẹ́nìí látara kó àfihàn wáyé. ale mina bɛ kuma to la ɛɛ lɔɔre kɔnɔ ni awɔrɔ tɔ ya ni a ma ba yi lɔ sese ènìyàn mi kẹ́ ó ní gbọ́kẹ́ olóhùn sẹ́ni àdó lọ ní ọ̀nà èkó náà ní olúwọ̀nà Ìbàdàn olóhùn wa débi kẹ́ ìtọ́ wa ń dàn òun wa ní kó òun dúró kó wọ́n tọ̀ òun wa bọ́ sínú gbó ibi tó òun ti wá ń tọ̀ lọ́wọ́ òun kẹ́ àdé olówó kẹ́ ti ń bọ̀ ni òun wa rà wọn méjì jẹ́ tẹ̀lé lẹ́yìn òun wa lúgọ ibi tó òun wa lúgọ sí òun kẹ́ ní wípé olóhùn wa bọ́ kẹ́ sẹ́dúró báyìí àwọn àtijọ́ ti tẹ̀lé ni wọ́n sì gbé ọmọ òjọ́ wọ́n sì gbé jáde ní pólíbàgì wọ́n sì gbé ọrùn rẹ̀ bẹ́sẹ̀ gbé lẹ́yìn báyìí wọ́n gbé sí olówó ìlẹ́nu ni ọbẹ̀ sí ni mú ibi ń ṣètùtù lọ́dọọdún ibi ń ṣètùtù ọ̀la ọdọọdún ẹ dákun gbogbo àwọn tí ń ṣe yìí kí ló padà gbẹ̀yìn ẹ̀ ọ́ ní lóòótọ́ ọ̀la yìí lóòótọ́ ọ́ ní kò lóòótọ́ àmọ́ mélòó lọ sùn bẹ́ẹ̀ ẹ́ mélòó lọ fẹ́ sùn bẹ́ẹ̀ àbá àkẹ́wọ́n ní la amúrúkà ó ní mo fi ẹ̀mí rẹ̀ búra lẹ́yìn sábà ó kọ́lá àbíbáàdì tó bá tó àsìkò gba akẹ́kọ̀ọ́ sí ìfẹ́ tó ṣẹ́kù mọ́lẹ́ ilẹ̀ wọ̀lá ní máa gbọ́dọ̀ ńlá ìwádìí kò wá sẹ́ni kan tó lè takò dájọ́ ọlọ́run bá. ajá tó tó sọ fún gbogbo àwọn bàbá mi kà ó. orúkọ mi náà ni olúwa tó sèrà wọ̀. Alhaji wa Mutiu last month 5,000 naira. Alhaji ọlọ́pẹ́ jẹ́ èèyàn pàtàkì. Alhaji wa Ike Olúwa ìbílẹ̀ síbẹ̀. tó kó gbogbo ọmọ tìlú. Alhaji wa opportunity. àtolóyin gospel àtolórin Islam àtolórin Fuji. nítorí alájà Alhaji ó is very so sad ó dùn wá gan níwò yìí jẹjọ àwọn àbí. nítorí alájà ẹ̀gbọ́n alájà 5,000 naira. ó dé lò ó kù 35 ṣe sùúrù máa rọ sí agogun 5,000 naira ó di 20 ó kù 30 easy torí alájà Allahu Akbar mo ń fẹ́ tó máa fún alájà ní 5,000 naira. nítorí alájà aburú má ṣe kó má ṣe ọmọ ẹ Abubakar group alájà 5,000 naira ó di 25 nítorí alájà tó fi mú gbogbo wọ abẹ́ gbogbo ẹ̀kú sẹ́jọ́ màlájì ọlọ́pẹ́. 5,000 naira ó di 30,000 wọ́n ti ń rè wá bọ̀ èló ní 25 gọ́ọ̀nì. ìjọ tí ò ní sí ń jẹ ìjọ tá a máa fẹ́ alájà nítorí alájà làwọn ẹni ṣe fún lẹ́ o 5,000 naira dé lò ó di 35. ẹja ṣe dáadáa ẹ wo gbogbo èrò. bàbá fẹ́fọ̀ àti ìyá fẹ́fọ̀ èló ní 5,000 naira ẹ̀bẹ̀kọ́ ó dé lò ó di 40,000 naira àyà olùgbàlà rẹ̀ nítorí ọlọ́pẹ́. a fẹ́ ọ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ. àwọn baálẹ̀ lápapọ̀ wọ́n ní 14,500 naira. síwájú kí n tó wọnú ọ̀rọ̀ mo kí Ọlọ́run mo sì yan Ànábì wa Muhammad. torí àyè tá a wà ìbò ń ṣàyè tí a ń dá fáàrí ìbò ń ṣàyè ẹ̀rín ibi tí kẹ́kẹ́ ti máa pa ni
bọ́lọ́mbà ti ṣe bó bá ṣe tó láàrin wa akẹ́ àwọn fáwa bọ́lọ́mbà ti wá ṣe bẹ́ẹ̀ ibi ò ń ṣàyè kọ́mẹ́dì ò ń ṣàyè eré kankan ìwọ̀nba lè rí wá ń bẹ̀. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n.